A'udhu billahi minash shaitonir rahim. Bismillahir rahmanir rahim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó dá wa sílé ayé. Mímọ́ ni fún Ọlọ́run ọba tó ní gbogbo ìgbàlẹ̀ ayé. A sì ṣe ìkádìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá Ànábì wa sallallahu alaihi wasallam. Tó lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ tí ń jà láàrin Fadilat Sheikh Habibullah Adam Al-Alori Mudiru Markaz pẹ̀lú Fadilat Sheikh Sulaiman Farouk Oníkíjìpá. Mi ò ní fẹ́ tó máa repeat àwọn fídíò yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Ó jẹ́ nǹkan tí ó bà nínú jẹ́ púpọ̀ nígbà tí a gbọ́ àwọn tá a gbọ́ àbí ká sọ pé a rí fídíò àwọn nǹkan tí a rí yìí. Inú bàjẹ́ púpọ̀ jù torí olólùfẹ́ àwọn méjèèjì ni wá. Olólùfẹ́ Sheikh Adam Abdullahi Al-Alori ni wá. Mo ti ṣe fídíò kan sẹ́yìn ní ká tó bẹ̀rẹ̀ Ramadan yìí wípé kí gbogbo àwọn àgbààgbà Markaz kí wọ́n jọ̀ọ́ kí wọ́n paná àwọn nǹkan tí ó ń bẹ láàrin àwọn àgbààgbà méjèèjì yìí. Tó wá ní tó fi kún pé kí wọ́n tó ń parí tó wà láàrin Wasiu Markaz àti Mufti Ìlọrin àti àwa Mudiru Markaz. Àwọn gbà tí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ lẹ́nu bí ìjẹta tó ṣẹlẹ̀ yìí, inú wa bàjẹ́ púpọ̀. Àmọ́ bẹ́yẹn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó dẹ̀ ní làákàyè tó máa ń wòye, yóò rí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kì í sí ọ̀rọ̀ tí ènìyàn sọ pé òun fẹ́ ṣàìdí ẹnìkan àbí òun ló sapá kàbóòdù lẹ́yìn kéèyàn ò dúró sáàrin kó balance kó mọ́ fi síbi kan dùbì kan lọ. Orí wàhálà billahi azim ẹlòmíì ó ti máa gbàwẹ̀ láti day one tí dásìkò ìbílẹ̀ yóò tó ń gbà tán níbi ọ̀rọ̀ yìí yóò sì kan àgbákùn torí ẹ̀. Ẹlòmíì ó ti máa ṣe ìbádà tó dáa, yóò ti máa kírun gbogbo tí ó mọ̀ sí yóò mọ̀ wà òkè Ọlọ́run ó ti máa tẹ́wọ́ gbà níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí lásán tí ò bá ṣọ́ra láti mọ bí ó ṣe dá sí yóò sì da gbogbo iṣẹ́ rẹ̀ gbogbo everything tó ṣe pátápátá bó ṣe dáa tó yóò sì dànù. Tá a bá wò dáadáa ọba Mudiru Markaz tí wọ́n sọ̀rọ̀, a lè sọ wípé bóyá nǹkan tí wọ́n sọ irọ́ ni àbótọ́ ni. A lè sọ pé irọ́ ni wọ́n pa torí ẹni tára bá ní tó mọ bí nǹkan ṣe rí tó bá sọ̀rọ̀ a lè sọ wípé bóyá nǹkan tí wọ́n sọ bí àwọn nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà bàbá Mufti Ìlọrin náà a lè sọ wípé àwọn náà bóyá nǹkan tí wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni wọ́n ṣe torí ohun tó pamọ́ bí ọ̀nà bá ló tó. Ọlọ́run ọba nìkan lọ́ba tó nímọ̀. Bódà Ọlọ́run bá nímọ̀ ju àwọn ọlọ́rọ̀ gan lọ fúnra wọn. Tẹ́lẹ̀ ọba wa lo ọgbọ́n àbí kó lo làákàyè tí ọba mọ bí ó ti dá sí ọ̀rọ̀ wà lẹ́tàlá yẹn yóò ti lára àwọn méjèèjì lórí àwọn méjèèjì irin ni wọ́n. Òkè tó ga ni wọ́n tí wọ́n sì dúró digbí. Téèyàn bá sọ wípé òun nífẹ̀ẹ́ Mudiru Markaz, òun nífẹ̀ẹ́ àbáyé òun ṣe kíkà àwọn tó lè fẹ́ fi sọ́pọ̀ tó fẹ́ fi ìfẹ́ sọ́pọ̀ tí wọn ọlọ́mọdé yẹn kan àgbákò lọ́dọ̀ náà ọba. Tó bá sọ pé àwọn onífẹ̀ẹ́ Mufti òun fẹ́ fi dúró sọ́pọ̀ tí wọn ọlọ́mọdé yẹn kan àgbákò. Àmọ́ téèyàn mọ̀ ní pé Allahu alam tó pamọ́ ojú ọ̀nà ọba tó. Nígbà míì ọ̀tá lè hun nǹkan jọ láti fi dàárín ọmọ ìyá méjì rú. Ọ̀tá lè hun nǹkan jọ láti fi dàárín ẹ̀gbọ́n àtàbúrò rú. Ọ̀tá lè hun nǹkan jọ láti fi dàárín ọmọ ṣé àtọ̀gá rú tí wọ́n hun jọ tó bá padà wá yá náà pẹ̀lú hun jọ yẹn náà tó padà wá di ìkẹ́ àti yóò padà wá di nǹkan ìwúrí fún ẹni tí wọ́n rò bóyá àwọn fẹ́ bàjẹ́ àwọn tó ń pa àwọn fẹ́ rún kí n lò bẹ́ẹ̀. Nínú nǹkan táwọn afáà mọ́ fi kọ́ wa nínú Al-Qur'an Karim ó ti ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam rí nígbà tó pa náà bí tó jáde kúrò ní Mẹ́kà tó fẹ́ máa lọ sí ìlú Mẹ̀dínà. Wọ́n ní ẹni tí wọ́n ní kú lánàá bí pé tó bá lè rí mú tó bá lè kí wọ́n bá ìlànà òfin lára àwọn ní àwọn aráalé Ànábì náà ni ló lè pẹ̀lú ẹṣin. Tó bá fi lè mú rú ẹ̀ tó fi lè wáyé nígbà Ànábì yẹn náà ó lè ṣẹlẹ̀ láyé ìsìn number 1 nìyẹn. Torí ọ̀rọ̀ yìí ojú méjì ló ní àbí kéèyàn ó wò dáadáa fínífíní kó tó gbédàjọ́ àbí kó tó mọ precise ẹnìkan lórí ẹ̀. Ẹ̀kejì tá bá sọ pé ó dáa
torí pé nǹkan tó pé báyìí náà ló ti máa rí pẹ̀lú ti mufti náà pé nǹkan tó ń lè sọ bí a mufti náà ṣe ó ṣe. ẹjá wo ànábì wa Musa alayhi wasalam tí wọ́n ní kí wọ́n ròpù kí wọ́n purọ́ mọ́ tí wọ́n purọ́ mọ́ Musa. ẹgbẹ́ yẹn náà ó tún tó fún wa lẹ́kọ̀ọ́ wípé ó ti sẹ́yìn tó jẹ́ wípé bóyá kíní ẹ̀ náà ní kíní kan nínú. tàbá wo méjèèjì títí ẹjá gbọ́rọ̀ wípé bóyá mùdírù ìrọ́ lọ pamọ́ owó ètì ẹ̀ ni wọ́n fẹ́ ṣe kíní kan ni ẹ̀yà kọ́ gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ̀yà gbọ́dọ̀ pé mufti ìkànnì ó lè fẹ́ ṣe kíní kan ẹ̀yà kọ́ gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan. The question is that kí ni gé ni mufti tó bá kó nǹkan pé kí bàbá mùdírù Markaz bóyá kí wọ́n kọ́ àbíyàn kó ṣe wọ́n kí nǹkan fẹ́ gé ni bẹ́ẹ̀. ẹ̀kejì kí ni gé ni mùdírù Markaz náà tó bá yẹ pé wọ́n bá fẹ́ mọ̀ sí lára mufti ojú ọ̀run tẹ́yẹ fò láì fi apá kan ra wọn. bẹ́ẹ̀ gidẹ̀ rí ìtọ́nà bó ṣe fún ẹnìkan tí ó ṣe fún náà ni ó ṣe fún. bẹ́ẹ̀ dàbá sáré tó bá mọ eré yẹn sá tó bá gbọ́n tó dọ́gbọ́n tó dá ọgbọ́n yẹn tó bọ́ sọ́gbọ́n fún náà bá ní o. bẹ́ẹ̀ dàbá dẹ̀ dá ọgbọ́n náà tó bá yí sí ibòmíì torí ságò fún náà bá náà ni. sọ pé bóyá ẹnìkan ń ṣe kíní kan yẹn ẹ̀yà kọ́ gbé yẹn ti ṣẹ́gbẹ̀ẹ́ kan. ẹ̀já bú mùdírù akínú ẹ̀jẹ̀ kan ẹ̀já gbé sẹ́gbẹ̀ẹ́ kan. mufti ìkànnì ọkínní kan yọ ẹ̀já gbé sẹ́gbẹ̀ẹ́ kan. ẹja ṣebú làlàáfíà sì fẹ́ jọba. àkọ́kọ́ bàbá mùdírù Markaz mo bá yín dúpẹ́ o mo bá yín dúpẹ́. àìmọye ẹni tó yẹ pé nǹkan tó bá yẹn ò ṣe tó ti kú lónìí tí wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti sín. àkọ́kọ́ ọjà nígbàgbọ́ wípé ewé kò bọ́lá kọ́nà bọ́ mọ̀ sí o. jẹ́kọ́ bá sọ pé lágbájá ń pọ́ lọ́la tó kú lọ́la òun kọ́ lọ́pẹ́ o náà bá lọ́pẹ́ o. wọ́n sọ pé kádàrá kò ní jẹ̀yà sábàbí ni ó jẹ̀yà. lágbájá ń pọ́ lọ́la ó ti wọn apá bọ́n sọ pé wọ́n fẹ́ pa lọ́la yẹn ọjọ́ sábàbí ikú ẹ̀ ó jìyà. àwọn tó wà pé ìwọ ọ̀pọ̀lọpọ̀ ló bá lọ pa. ẹ̀dá kò lè rábùrú kan ṣiṣẹ́ nìkan ẹnìkejì ẹ̀ kí dàftọ̀ bá sọ pé tọ òun fàṣẹ sí lókù. kádàrá ń kálukú lájọ tó ń bá ti dá wa tó ti bí wa sáyé ló kálukú tí ní kádàrá tó gbé wálé ayé. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí èyí ọmọ rí àdánwò ọmọ dé because àwọn ọ̀tá Markaz wọ́n ti fẹ́ fi ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ sọ di nǹkan míì bí mi ṣe fojú wò. kálukú tí ń jáde láti fẹ́ mọ̀ fẹ́ ọ̀rẹ́ ń tà ẹ mọ̀ rò bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé mufti kan báyìí rò bóyá wọ́n nífẹ̀ẹ́ mufti ni irọ́ ni. wọ́n ti rí wípé bíríìjì ti wà láàrin mùdírù Markaz àti mufti Ìlọrin. wọ́n fẹ́ fi yẹn ẹ́ńtà kó tó fi da gbogbo nǹkan rú. wọ́n pa àwọn yìí náà tí wọ́n ń wó pé bàbá yìí wọ́n fẹ́ pa mùdírù ní kẹ́yìn kan náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ọ̀tá pọ̀ nínú wọn. ẹni afẹ́ la mọ̀ àmẹ́ni tó fẹ́ ni àfikún náà gbà lọ́wọ́ ọ̀tá tí tá àṣọ tí ń sọ ni. ẹ̀dá kò jẹ́ nǹkan fún yẹn o lẹ́yìn Ọlọ́run ọba sọ́gbọ́n wa wá ní lẹ́yìn ká mọ́ dúpẹ́ tó pọ̀ fọ́lọ́run ọba. ẹjọ́ gbẹ́ni tẹ́ bá nífẹ̀ẹ́ ṣe kàdá nífẹ̀ẹ́ mùdírù Markaz ẹ̀jẹ̀ bá mi ṣe fídíò ẹjọ́ kó dọ̀dọ̀ bàbá ẹjọ́ nítorí tọ́lọ́run. àyàmí tó yẹ pé nǹkan kan ò mú àìsàn ò mú nǹkan kan ò kọlù tó sì kú tó jáde láyé. ìyẹn ń kọ́ àwọn ọba tó gbé àdánwò dé ó tún wá ní kẹ́ ẹ ṣẹ́kù lónìí tọpọlọ wà intact tí gbogbo ẹ̀ sì pé pérépéré tọ́lọ́run gbogbo tọ́lọ́run bá fọ́ tó pé pérépéré ẹ̀dẹ̀ tó ń perform effectively alhamdulillah rabbil alamin. ẹ jẹ́ ká máa dúpẹ́. torí mo wò ó nígbà tí mufti náà tí wọ́n gbé Al-Qur'an Karim tán fi búra ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì mi gan. tọ́ ọ̀dà wọ́n bá sọ wípé ó ti wáyé ti pé àwọn èèyàn máa ń búre èké ọmọ ń búre èké tọ̀ Ọlọ́run ọba kì í sọba téèyàn lè tàn jẹ. ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àgbà Markaz pátá ọ̀rọ̀ yìí ti dọ́wọ́ yín báyìí. gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló yẹ kẹ́ ẹ ti panẹ̀ ti pẹ́ kó tó wá búraga báyìí. ẹ mọ̀ yẹ káwọn ọ̀tá ó lo opportunity yìí láti tó fi wá ba nǹkan jẹ́ sí. mùdírù Markaz fáàrí sí kádàmù ni wọ́n o. Sheikh Sulaiman Farouk ní kí yípa fáàrí sí kádàmù ni wọ́n.
tó bá jẹ́ pé òkú máa ń wẹ̀yìn máa ń wá wọ́n máa ń ṣe kéré ní sínú bàbá yẹn gan máa lò lọ́rùn tí wọ́n wà pé kí ló dé àìtàn gbọ́ pé wọ́n sọ wípé bóyá wọ́n tún fámìlì ẹjọ́ nítorí tọ́lọ́hún ẹjọ́ nítorí tọ́lọ́hún ẹjọ́ nítorí tọ́lọ́hún bá Mùdírù Mọ́ríkàsì bóyá kẹ́ ẹ mọ̀ wípé ọpẹ́ lọ́rọ̀ yín tọ́ sí kẹ́ ẹ sì mọ́ dúpẹ́ pẹ̀lẹ́pẹ́ ẹ̀ ń dù ọgbọ́n yín kọ́ o òtọ́ náà ọ̀tá pọ̀ o but àwọn ẹ̀ka tó yẹ wípé tẹ́yìn bá yan báyìí ẹ̀ mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ èèyàn ni o tí wọn ò nífẹ̀ẹ́ èèyàn nígbà tó ń gbà mí báyìí ibi àfojúsí ń gbà mí ọ̀nà lè mọ́ gbàbẹ̀ lọ o ibi tá a fojú sí pé ibi báyìí àsọ̀rọ̀ ẹ̀mí rè ọ̀rẹ́ èèyàn lè jọ́ tẹ èèyàn o ẹni tá a wá pè lé èèyàn bú tá a pè lọ́tẹ̀ wá lè jẹ́ pé èèyàn gan lọ̀rẹ́ èèyàn ẹ jẹ́ kọ́rọ̀ yìí ọ̀tán ayé ibi tẹ́ ẹ wà yẹn tó máa ń wò bí a ṣe Mùdírù Mọ́ríkàsì ló wà ń bẹ̀ íméjì Sheikh Adam ló wà ń bẹ̀ yẹn àfi kéèyàn bọ̀ wẹ̀ nítorí tọ́lọ́run ẹ jẹ́ kọ́rọ̀ yìí ọ̀tán àgbà Mọ́ríkàsì ẹ jọ̀ọ́ ẹ dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ káwọn ọ̀tá ó fi opportunity yẹn kí wọ́n fi ba nǹkan tí ò dá jẹ́ Ọlọ́run ní pààyàn dákọ̀ ò lè pààyàn tó a gbé ńgbà tí kẹ́ni ìfẹ́ náà máa sọ pé tọ̀ pé Mùdírù Mọ́ríkàsì pé òun gbà ó ti tán lọ́jọ́ náà lọ kò sí nǹkan tí èèyàn ó ṣe o àwọn bá sọ pé irọ́ mo fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé òun náà bá wọn tóbi lọ́ba ọba tó gbé náà wò wá ṣé bóòlù tó bá yín ṣẹ́gun ẹ máa dúpẹ́ àmọ́ àwọn èèyàn tí wọ́n ti rì sínú omi ayé tómi ayé ti gbé wọn lọ ọba tó wá ṣẹ́yìn kù ó mọ̀ yìí pé ó níbi tí ẹ fẹ́ yé kí ṣẹ́yìn ó dé ó níbẹ̀ iṣẹ́ rẹ̀ sì kù tó jẹ́ lọ́nà àgbẹ̀ tó yá pé kẹ́ ẹ sì wà kánpé bàbá nítorí tọ́lọ́hún torí tó náà sàlám àti torí inú oṣù tá a wà yìí bó ṣe lọ́lá tó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí ọ̀tán bẹ́ẹ̀ gẹ́gẹ́ rí Sheikh Sulaiman Farouk ní kíjọba tọ́rọ̀ bá rí báyìí tẹ́yìn bá wà ní ayé èèyàn lọ́ta ẹni náà ti sọ́nà àwọn fídíò yín rí ibi bó ló ti fẹ́ lógo tó ní lọ́ta ọ̀tá mọ́ wa Mùdírù Mọ́ríkàsì kọ́ lọ́ta yín àmọ́ yín tó pamọ́ ó yọ náà ó bàbá tó dá yín tó dá Mùdírù tó dá gbogbo sílé ayé ó yé ju ẹ̀dá lọ níbi tọ́rọ̀ dédé yà àwọn kálukú àwọn yẹn náà ní ọmọ fún yín mọ̀ pé ṣe báyìí kí báyìí ìwọ̀n tí wọ́n fún yín ẹ mọ́ gbọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fún yín ẹ mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ yín o wọ́n fẹ́ fi orí irin méjì gbára wọn ni àfi kéèyàn ṣe sùúrù níjọ́ tí ìpẹ́ bá ti dàpọ̀ mọ́ yọ̀ bí èèyàn bá yọ sùúrù lè yóò fi yọ o kò gbá gidi o tí ga ìbádàpọ̀ mọ́ yẹ̀pẹ̀ agídí kọ́ o sùúrù lè yóò fi yọ ẹjọ́ nítorí tọ́lọ́hún ẹ̀yin náà fi sùúrù sí Mùdírù Mọ́ríkàsì sọ̀tá yín bẹ́ẹ̀ ni ò kì í ṣe ọ̀tá Mùdírù Mọ́ríkàsì àdánwò ló dé Ọlọ́run bá dán yín wò ó dán Mùdírù Mọ́ríkàsì wò mo mọ̀ yìí pé ọba tó ṣẹ́gun fáwọn aṣíwájú yóò ṣẹ́gun fún Mùdírù Mọ́ríkàsì gbogbo àlàáfíà tó péye Ọlọ́run fún bàbá Ọlọ́run ó dùn wọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ó yanjú ẹ̀ pátápátá ẹ̀yin náà Ọlọ́run ó dùn tì yín o Ọlọ́run ní borúkọ ẹ̀yin náà jẹ́ ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ Mùdírù Mọ́ríkàsì nífẹ̀ẹ́ Sheikh Sulaiman Farouk oníkejì pa ẹ mọ́ ta kàngbọ̀n pé bóyá ẹ fẹ́ ṣàìdí ẹnìkan àbúrò ẹnìkan lẹ fẹ́ wà tẹ́ ẹ bá bú Mùdírù Mọ́ríkàsì lẹ́yìn tẹ́ ẹ pẹ́ nífẹ̀ẹ́ ẹ̀yin fọlọ́wà sí Sheikh Sulaiman Farouk oníkejì pa Sheikh Adam náà lẹ́ ń bá wí o tẹ́yìn tẹ́ ẹ nífẹ̀ẹ́ Mùdírù Mọ́ríkàsì náà tẹ́ bá tahùn sí Mufti Ìlọrin ara àwọn aṣọ yìí Sheikh Adam náà lè ń fàyà yẹn o tọ́tà bá dé àbí tó gún bá dé àfi kéèyàn ó ṣe sùúrù kéèyàn ò ní sùúrù pẹ̀lú ẹ̀ wọ́n ní gbogbo bá farabalẹ̀ àrímú gbogbo ẹni tó wájú ọmọ ìkànsí pátápátá àtọmọ́kí àtàgbàlagbà ẹjọ́ tó yí tọ́lọ́ ẹ dá sọ̀rọ̀ yìí ẹ yanjú ọ̀rọ̀ yìí tí Dọ̀túnlá Mùdírù Mọ́ríkàsì bàbá ẹ̀gbọ́n àáfàá ni wọ́n sì mọ̀ jẹ́ fún Mufti Ìlọrin torí ààyè tí wọ́n wà yẹn ààyè Sheikh Adam ni
Sheikh Habib kọ́ ló ẹ̀wọ̀n mẹ́yẹn o, image Sheikh Adamu lẹ́ẹ̀mọ́ rí lára wọn. Ẹjọ́ torí tọ́lẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí, ẹ̀mọ́ yìí káwọn ọ̀tá ó fi ọ̀rọ̀ yẹn tó fi wá tó wá dà yín rú. Kí la fẹ́ gbà ń bẹ̀? Kí la fẹ́ gbà ń bẹ̀? Àmọ́ ẹni tí èèyàn kan ò mú tí wọn ò ṣe tí ó sì ti kú, ọba tó ṣe yín kù sábà fẹ́ pé kò mọ nǹkan tó ń ṣe ni. Mudiru Markaz, ẹjọ́ torí tọ́lọ́hún, ẹjọ́ torí tọ́lọ́hún. Mo mọ̀ pé ẹ̀mọ èmi rí, àmọ́ èmi nífẹ̀ẹ́ yín, mo sì nífẹ̀ẹ́ Sheikh Adamu gan. Ẹjọ́ torí tọ́lọ́hún, ẹjọ́ torí tọ́lọ́hún. Ẹ má jẹ́ kí ọ̀tá ọ ráàyè wọlé. Wọ́n tí ògiri ọba lanu, aláǹgbò lè wọ̀ bẹ̀. Ẹjọ́ Mufti Ìlọrin, ẹ wọ́ náà, ẹ lọ sí Markaz, ẹ̀yin àgbàlagbà, ẹ pè wọ́n papọ̀, ẹ bá wọn dá sọ̀rọ̀ yìí. Mo ka different comment, different àwọn èèyàn burú láìláìlá wàsálà. Ẹ ti mọ̀ pé nǹkan tí wọ́n ń sọ yẹn náà bí wọ́n torí pé wọ́n nífẹ̀ẹ́ ni tí wọ́n ń ṣáìdì ni. Wọn ò nífẹ̀ẹ́ o, wọ́n sáfẹ́ mú rí àgbò méjì kanra wọn. Ọlọ́run ní fún wọn ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Mudiru Markaz, Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà, Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún yín. Wọ́n múná lọ, àlàáfíà tó péye Ọlọ́run bá wa ṣe fún yín. Ọlọ́run wọlé àánú Ramadan tá wà yìí àti Ramadan mẹ́wàá tó parí oṣù yìí tó kú yóò ní àtúntò kọ́dí ìrè wa. Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run ló wà àti tóbi oṣù yìí, ló wọlé àpọ̀ tó ṣe fún oṣù yìí. Ọlọ́run àpọ̀ tó fanagba fún àdìwà kẹrìndínlẹ́mù tó sọ̀kalẹ̀ nínú Ramadan nínú àtúntò kọ́dí ìrè. Ọlọ́run ó wò, Ọlọ́run bá wa gbé ní ìdè pátápátá. Gbogbo tó ti sẹ́nu ayé yín Ọlọ́run jẹ́ kó gbé rí mọ́. Ẹjọ́ torí tọ́lọ́hún, ẹni tó ti ń dá inú gbèsè ayé Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Ó sì wá wò kẹ́ pé láyé tó ẹ̀rì tán náà wò sáré ọmọ. Àtúbọ̀tán rí, àtúbọ̀tán gidi Ọlọ́run ó fi sọ̀rọ̀ yín. Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run ní fi kalẹ̀ fọ́tà mú, Ọlọ́run ní fẹ́ ní sọ́tà lẹ́nu. Ẹjọ́ torí tọ́lọ́hún, ẹjọ́ torí tọ́lọ́hún. Mudiru Markaz tó Mufti Ìlọrin, ẹ̀yin náà á dúró tì yín o. Àmì olóde yìí àfi kẹ́ fi sùúrù sí. Ọlọ́run àwọn adé àsìkò tá a wà yìí, gbogbo ìjì tó ń jà yìí Ọlọ́run bá wa dájú, Ọlọ́run ó sì yanjú ẹ̀. Ọlọ́run fojú ọ̀tá hàn, Ọlọ́run fojú ọ̀tá hàn. Ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá Ọlọ́run fi hàn, ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ Ọlọ́run fi hàn. Ẹjọ́ torí tọ́lọ́hún. Gbogbo ẹni tó yàgbà gba Markaz pátá àtọmọ kékeré, ẹ̀mọ́ bí ti dá sí ọ̀rọ̀ yìí, ẹ yanjú ọ̀rọ̀ yìí ni, ẹ̀dá kò lè pààyàn lẹ́yìn Ọlọ́run. Ànábì sallallahu alaihi wasallam bá ti gbọ́ òye sọ fún wa, bánabi ṣe tó gbọngbọ́n tó sọ wá yẹ kí wọ́n sọ wípé tọ̀ wọ́n fún ànábì lẹ́ran, ànábì jẹ ẹran pẹ̀lú poison, ọdẹ afẹ́ tiẹ̀. Ẹ ti mọ̀ jù pé Ọlọ́run bá fi ọ̀rọ̀ àwọn ànábì yẹn ó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ni. Kò sí pé alágbájá bó ṣe tó ọwọ́ á ṣe àìdá ọtẹ ibi tó ti dé mọ́lẹ̀ náà, Ọlọ́run padà fún yẹn lẹ́san. Bánabi wa Musa bó ṣe tó mọ́ ṣe sọ nígbà tó ṣe Ọlọ́run bá ṣe kíni, Ọlọ́run bá padà fún ní jìyà lé lórí. Ẹjọ́ torí tọ́lọ́hún ìbára yẹn. Gbogbo ẹ̀rọ Markaz pátápátá ẹ dá sọ̀rọ̀ yìí. Tó gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Markaziyya, tẹ́ bá nífẹ̀ẹ́ Sheikh Adamu, àtẹ́tẹ́ nífẹ̀ẹ́ Mufti, àtẹ́tẹ́ nífẹ̀ẹ́ Mudiru Markaz, ẹ jẹ́ bá wa share fídíò yìí ò lọ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn. Kí n ta fẹ́ gbà bí kò sí wípé a fẹ́ kí ibi tó ti dá àfẹ́jẹ́ kó bàjẹ́. Ẹjọ́ torí tọ́lọ́hún, ẹjọ́ torí tọ́lọ́hún. Tó bàbá Sheikh Daudu Àfáńlá tẹ́ wà ní umura, ẹjọ́ ẹ bá wa bí Ọlọ́run o pé ìjì tó ń já ikọ́ náà bá dá dúró. Ẹ bá fi ilé mímọ́ tẹ wà ilé tó ẹ bá fi bí Ọlọ́run pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ́ lóun bá dáwọ́ ìdúró, kọ́ lóun fojú ọ̀tá hàn. Ẹjọ́ torí tọ́lọ́hún, Ọlọ́run wà pẹ̀lú wa, Markaz ò ní bàjẹ́ o. Àdánwò kéré ó tóbi Ọlọ́run ní fi kan gbogbo wa. Massalam.